ẹ̀yin tèmi báwo ni o ṣe wà? Mo tún kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí ojú ìmọ̀ tech níbi tí wọ́n ti máa kọ́ wa ní AI ní èdè Yorùbá. Ó yá ẹ mú gègé yín. Ohun tí a ó máa sọ lónìí òun dá lórí ìkan lára àwọn irinṣẹ́ AI tí à ń pè ní ChatGPT. À wá sí ojú Google wa ní orí fóònù wa tàbí ní orí laptop wa. À lọ sí ibi àtẹ̀jíṣẹ́ yìí tá à ń pè ní search bar. À tẹ chat.openai.com. Tá bá ti tẹ̀ báyìí òun ní chat.openai.com. Tá bá ti tẹ̀ ṣẹ́rí ojú fọ́nrán tó máa gbé wá fún wa ní. Tó bá jẹ́ pé a ti ń lò tẹ́lẹ̀ a ní ká sign in. Tó bá jẹ́ pé a ti lò rárá a ní ká sign up for free. Nítorí pé èmi ti ń lò tẹ́lẹ̀ èmi á sign in pẹ̀lú Gmail ti tèmi. Mo ti ń sign in báyìí. Ẹ ti rí bí a ṣe lè sign in ni mo fi ń wọ̀n wá yìí o. Ṣẹ́rí tí a bá ti sign in tán ojú fọ́nrán tó máa gbé wá fún wa ní. Tí a bá ti sign in tán. Ẹ̀yin tèmi mo tún kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Nígbà tí a ti sign in ojú fọ́nrán tí ó máa fún wa rèé. Òun ní bó ṣe máa rí ní tá à ń pè ní ojú fọ́nrán ChatGPT ní. Mo má gbàgbé pé ChatGPT jẹ́ ìkan lára àwọn irinṣẹ́ AI. AI yìí kẹ̀dẹ̀rẹ́ a máa ń lò ní ojoojúmọ́. À ń lò fún ètò ìṣúná wa, à ń lò láti fi sọ̀rọ̀, à ń lò láti fi yàwòrán, à ń lò láti fi mú èrò tó wà lọ́kàn wa kí òun náà fi èrò ẹ̀ kó dàpọ̀ mọ́ èrò tiwa láti fún un ní ohun tí a bá ń fẹ́. Àtẹ̀jíṣẹ́ tí a máa ń kọ jíṣẹ́ fún ibi tí a máa ti kọ́ níbi tó ti sọ pé ask anything. Prompt ni à ń pe ohun tí a máa fi síbẹ̀. Ṣẹ́rí ibi tán ní upgrade yìí tí a bá ní owó ta upgrade ẹ̀ á tún ṣiṣẹ́ ju ọ̀fẹ́. Nítorí èyí tá à ń lò yìí ọ̀fẹ́ ni. Ẹ rí pé wọ́n ní free a dẹ̀ lè upgrade ẹ̀. Ṣùgbọ́n nítorí pé a jẹ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ a ní láti kọ́kọ́ mọ̀ kó tó di pé a ní àtúnsanwó fún. A lè kí ẹ jẹ́ kí a wo bí ó ṣe yára sí. Prompt ni ohun tí mo fẹ́ fún yìí o. Ẹ lò ó. Ẹ rí pé mo kí ẹ wo bóun náà ṣe dá mi lóhùn. Mo sọ fún yín pé ó máa ń ronú bí ènìyàn. Nítorí mo ti fi àwọn data ti tèmi sínú ẹ̀. Data dẹ̀ la fi kọ́. Ó ti mú data tèmi ó ti fi sí pamọ́. Tí n bá ṣe ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ó ti mọ orúkọ tó máa pè mí. Ó ti mọ irú àwọn iṣẹ́ tí mo máa ń ṣe. Ó ti mọ èsì tó yẹ kó fún mi. Ẹ wo nǹkan tó sọ. Ó ní hello nífẹ̀ẹ́ mi, good to have you here. How can I help you today? Báwo lòun ṣe lè ràn mí lọ́wọ́? Kí ni ohun náà tí mo fẹ́? Mo fẹ́ kó bá mi kí àwọn olólùfẹ́ mi wípé wọ́n kú sí mi o. Èmi náà wá kọ ránṣẹ́ sí pé greet my fans a happy weekend. Mo ní greet my fans a happy weekend. Màá wá tẹ̀ ránṣẹ́ sí. Prompt ni mo fún yẹn o. Ẹ rí èsì tó ń fún mi. Ẹ rí bó ṣe fún mi ní èsì tó dán mọ̀ràn yìí. Hello my amazing family. I wish you a beautiful and bí a ṣe lè lò ó nìyẹn. Òun náà á mú èrò ẹ̀ á dàpọ̀ mọ́ èrò tí a ní lọ́kàn. Tó bá jẹ́ ohun tó tẹ̀ fún wa yìí kò tẹ́ wa lọ́rùn. A lè ní pé bóyá ó ti pọ̀ jù ní ibi tá fẹ́ sọ sí. A lè ní pé summarize it to 25 words. A lè sọ bẹ́ẹ̀ fún pàápàá. A lè ní summarize to 25 words. Ó máa tún bá wa ẹ̀rí bó ṣe tún rọra bá wa kọ́ tí kò gùn tó èyí tí a ti ṣe tẹ́lẹ̀. Tó bá jẹ́ kó tún tẹ́ wa lọ́rùn a máa bá a sọ̀rọ̀ bí ìgbà tí a bá ń bá ọ̀rẹ́ wa sọ̀rọ̀. Òun náà máa ṣe kí ni? A máa fún wa ní èsì wa. Ẹ má jẹ́ ká gbàgbé o. Tó bá jẹ́ pé a ò tíì subscribe ẹ jẹ́ ká subscribe sójú ìmọ̀ AI. Ibẹ̀ ni a ti ń kọ́ wa ní AI ní èdè Yorùbá
ní ṣísẹ̀ntẹ̀lé kí ó lè yé wa, kí gbogbo wa lè lóye ohun tí AI yìí jẹ́. Kò kì í ṣe àǹjọ̀nú, dátà la fi kọ́, ó sì máa ń ronú bí ènìyàn. A lè lò ó láti fi ṣe oríṣiríṣi nǹkan. Ẹ jẹ́ ká wò ó bí báyìí. A lè lò ó fún bí, a lè lò ó fún health wa, àwọn ọmọ lè lò ó fún homework. Nínú ẹ̀kọ́ mìíràn tó tún máa wá, a tún máa tẹ̀síwájú nínú ChatGPT yìí kí òye ẹ̀ kó lè yé wa dáadáa, kí a lè mọ bí a ṣe fi ń ya àwòrán. Mo fẹ́ kí ẹ tẹ like, kẹ́ share, kẹ́ comment, kẹ́ sì bá wa subscribe.